ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá ibo ní pọ̀nkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ń ṣó. àmọ́ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ó máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. èmi ò mọ ohun táwọn Fúlàní yìí fira wọn pé o wọ́n jí ọmọ kékeré yìí gbé lẹ́yìn tí wọ́n jí i gbé tán wọ́n ń béèrè fún 30 million naira bàbá ní 400,000 naira ìyẹn bàbá ọmọ yìí pé 400,000 naira ni òun rí kó jọ wọ́n ní dandan 30 million naira ń làwọn fẹ́ gbà wípé ọmọ náà ní kí dáàdì ń jọ kó ta mọ́tò rẹ̀ ìyẹn Camry ẹ̀yin náà wò pẹ́ńsù Camry lélẹ́yìí o pẹ́ńsù Camry èló náà ń ta Nàìjíríà tó bá gbẹ dáadáa tó sì tuntun wọ́n máa tà ní wọ́n máa sọ pé 1.1 million naira 1.1 million naira àti rẹ́ni rà ń kọ́ àti pé gan-an ìjọ wo la fẹ́ ṣèyí dà kí wọ́n máa béèrè owó lórí ẹ̀mí wa ẹgbọ́n lẹ́nu ọmọ yìí gan fúnra ẹ̀. kẹ́ ẹ gbọ́ bọ́mọ yẹn ṣe ń sọ̀rọ̀ tẹkuntẹkun nínú igbó kìjikìji tí wọ́n gbé ọmọ yìí lọ ìpínlẹ̀ Ondo ni wọ́n ti jí ọmọ yìí gbé o Jọmílójú lórúkọ rẹ̀ ń jẹ́ bàbá ẹ̀ ti ń sáré sókè sódò láti wá owó kán lè fún Fúlàní kí wọ́n lè dá ọmọ yẹn sílẹ̀ àmọ́ tún gbọ́dọ̀ sọ àsùnpìyè mọ́. Yes. Come. Hola. Hello, Jọmílójú. Come and pay 30,000. Come and pay 30 million naira. Beg them that I've been looking for 400,000. Beg them. They cannot allow. They will Please not allow. pay 30 million naira. Please. All right. All right. All right. Please go and sell that your motor I will go and sell it. Don't worry. that you have. Please, I don't want Okay. that your family. That my Camry, I will go and sell. Don't worry. Please, I don't want. I bring it tomorrow. I'm going to tell me that I 400. you know they like small money. ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó lóun ò fẹ́ small money kò fẹ́ small money bí ìgbà pé òun bàbá ńlá bàbá ẹ̀ ló ṣiṣẹ́ yẹn sí lápò. If he go sell the die motor, if you want to get sell and go give it the money. ṣé ń gbọ́rọ̀ lẹ́nu Fúlàní yẹn ó ní kó lọ go and sell that your motor. That big money. That is the kid. Hungry go kill her. ó lébi lòun fi lu ọmọ yẹn pa. 400. I beg. If 400 is never day, I won't solicit for help. Make I gather that 400,000. Can't give you. I beg. 400,000. You have 400,000. Go punish you. I If beg. you die, make a city you go carry and go do and burial. ó ti farahàn pé kàkà kéwé àgbọ̀ndẹ̀ líle ló ń le sí i. àwọn èèyàn ń wò pé ọjọ́ wo ni gbogbo làlàkókò fẹ̀fẹ̀ yìí yóò dópin. ìbéèrè tọ́gọ̀rọ̀ ń béèrè ni pé ṣé lè bàbá ọmọ ò ṣe é gbé fọmọ báyìí tó rá ìbàlẹ̀ ọkàn ló kún bẹ́ẹ̀. Ifeanyi Ubah sẹ́nítọ̀ ni ní Nàìjíríà ó ń lọ nírìn àjò tó ń ta àwọn ẹ̀ṣọ́ aláàbò tán kò bá dání yẹ́yẹ́yẹ́ bí wọ́n ṣe gbé àwọn ọkọ̀ tó dúró re dání tó ìbọn ni wọ́n fi fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ̀lé lórí. wọ́n pa òun ò pa kò dín ní 9 tó fara gba ọta àgbọn. ó mà ṣe o sẹ́nítọ̀ fúnra ẹ̀ ó láǹfààní àti lọ. àwọn ọmọ Nàìjíríà ní ìbádá ìbádùn kó jáwọn olóṣèlú gan ni wọ́n ń fara gbá kán mọ́ rí pọ̀npọ̀n náà yàn táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fúnra wọn ń fojú winá kí wọ́n lè mọ̀ pé ẹran tó yí ni wọ́n ń pè námọ̀ wípé ipò tí nǹkan wà nílẹ̀ yìí ọ̀rọ̀ gbọ́ kò rọrùn nítorí ìlú yìí ni gbogbo wa jọ ń gbé káwọn náà ó mọ̀ wípé kì í ṣe tó rọrùn làwọn èèyàn ń fojú winá. ṣé nígbà táàbò bá dájú mọ́ fáwọn tí wọ́n ń kó ẹ̀ṣọ́ aláàbò kọ́ra kiri wọ̀nyí tìbọn pẹ̀lú àwọn ọkọ̀ akọ́tàmì àwọn ọkọ̀ ataọ́tàdànù àwọn ọkọ̀ tó dúró re ńlẹ̀ tó lè sáré bí afẹ́fẹ́
kí wá ní kí àwọn ọmọ Nàìjíríà àtàwọn ọmọ Yorùbá, àwọn tó jẹ́ wípé wọn ò ní ẹ̀ṣọ́ aláàbò kankan tí yóò ṣọ́ wọn, kí ni kí wọn ó ṣe o? Nígbà tí àwọn agbébọn bá lè ṣèyí fúnrú yín, ẹ dákun, ipò wo làwọn aráàlú gan wà? Sẹ́nitọ̀ Ifeanyi Ubah ni wọ́n gẹ̀gùn dè lọ́nà, wọ́n gbéná wojú ẹ̀, àwọn ẹ̀ṣọ́ aláàbò sì fara gbọta ìbọn, wọ́n gbẹ̀mí mì. Kódà olùrànlọ́wọ́ ẹ̀ ó bá a lọ, ó mà ṣe o. Àwọn alájọṣiṣẹ́pọ̀ Sẹ́nitọ̀ Ifeanyi Ubah wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí rìn. Àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ń dáńjẹ dákà fúnlé, tó jẹ́ wípé bàbá ń bẹ nílé, aya ń bẹ nílé, ọmọ ń bẹ nílé. Ọmọ kékeré àwọn Fúlàní sì mú, wọ́n jí i gbé, wọ́n ń béèrè fún owó. Ó mà ṣe o. Ọmọ yẹn wá ń sọ fún dádì ẹ̀ pé dádì ń ẹ jọ̀ọ́, ẹ ta mọ́tò yín, ẹ ta Camry. Bó ti ẹ̀ jẹ́ pé bọ́ ta Camry ọ̀hún náà, èmi ò mọ̀ bó ṣe fẹ́ gbẹ tó máa tó iye tí wọ́n ń béèrè láti dá ọmọ yẹn sílẹ̀. Fúlàní wá ń sọ pé òun kọ́ lòun ó pa ọmọ yìí ò tó rọ́mọ kékeré ni, oúnjẹ lòun ò ní fún jẹ, ebi ní ò lù pa síbí, ìjọ ẹ bá mú wá ní òṣò jẹun. Ó mà ṣe o. Ẹni tán sọ orílẹ̀-èdè dà. Yes. Come. Hola. Hello, jọ mí lójú. Come and pay 30,000. Come and pay 30 million naira. Beg them that I've been looking for 400,000. Beg them. They cannot allow. They will Please not allow. pay 30 million naira. Please. All right. Please go and sell that your motor. I will go and sell it. Don't worry. That you have. Please, I don't want. Okay. That your Camry. That my Camry, I will go and sell. Don't worry. Please, I don't want that. Bring it tomorrow. How much you tell me that time? 400. You know they like it small money. Sorry. You can hear me, ba? Yes, sir. Mm-hmm. If he go and sell the motor, if you want to get sell and go give it the money. Okay. Now we go collect the boy. You know, give me the big money. That is the kid. Hungry go kill him. Me, you know, go kill him. That na small boy. Now hungry go kill him. What you concern me? Sorry. You can hear me, ba? Yeah, they hear you. If you now one more, you do want, you know, give me the money. That is the kid. I no go leave you. You know, go give you food. Anything you want, you know, go give. You go give water. You go give water. Food not there. You there for bush. Sorry, I beg, Oga. I beg. Me, you know, go enter village. I beg. Na true, I go tell you. I swear to God. The person Go find we are money, for go find money. Why you tell me? Say, how much you tell me? 400,000. 400. I beg. If 400 is never day, I won't solicit for help. Make I gather that 400,000. Come give you. I beg. 400,000. You have 400,000. Go punish you. I If beg. you die, make a city you go carry and go do and bury. Àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ọdẹ, àwọn ní tiwọn, wọ́n rí Fúlàní tó jíyàn gbé nílẹ̀ bàbá wọn, wọ́n mú ṣẹ́kún, wọ́n lọ fà á lé ọlọ́pàá lọ́wọ́. Tí ó tẹ̀yìn eléyìí yọ, a ò tí ì mọ̀. Àmọ́ ṣá, wọ́n ní ìwádìí ń tẹ̀ wájú. Bẹ́ẹ̀ sì rèé, àkíyèsí wa tá a rí ni pé àwọn Fúlàní kan látòkè tẹbọ́tẹ́nì, wọ́n fẹ́ káwọn tí ń bẹ lákàtà àwọn tí wọ́n mú fún ọ̀rọ̀ ajínigbé yìí kí wọ́n kúò lákàtà ọlọ́pàá, kí wọ́n lè dá wọn sílẹ̀ láyọ̀. Wọ́n láwọn fẹ́ gba béèlì wọn. Torí pé bí wọ́n ṣe ń yọ́ só ńlá wá ń yọ́ gbọ́. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá wá bẹ̀rẹ̀ sí í ṣépè wípé kí ló dé táwọn ọdẹ yìí ṣe bẹ́ẹ̀. Èmi náà bi wọ́n pé bóò lẹ ti rìn tó jẹ́ bẹ́ẹ̀. Wọ́n jó di mímọ̀ pé lóòótọ́ inú igbó ni wọ́n ti hùwà láabi tí wọ́n jíyàn gbé. Inú abúlé ni wọ́n ti mú Fúlàní. Gbangba òde làwọn sì mú. Báwọn bá láwọn fẹ́ dá ṣẹ̀ríà kan fún Nàìjíríà tá a wà yìí, àwọn ọmọ tí ó tẹ̀yìn ẹ̀ yọ, ìyà tí ó jẹ wọ́n yóò ju wẹ́rẹ́wẹ́rẹ́ lọ.
àwọn ò ní ṣẹ̀ríà kankan dá mọ́ sòfáà tó jẹ́ pé gbangba làwọn mú wọn. Ká ní wípé inú igbó yẹn làwọn ti bára àwọn pàdé lójú ìbọn, yóò dùn sọ, yóò ṣe é gbọ́ wípé wọ́n kọ̀bọ́n sáwọn, wọ́n fẹ́ pa àwọn. Níbi táwọn sì ti fẹ́ dóòlà èèyàn àwọn tó ń jí gbé, àwọn nílò láti ṣèkọlù làwọn ṣe pa Fúlàní. Bí bẹ́ẹ̀ kọ́ yóò léwu, yóò sì burú jù, nítorí pé ìdájọ́ tíjọba ó ṣe yóò kà màmá Nàìjíríà pẹ̀lú òfin ẹ̀. Ẹ wá rí báyìí pé bàbá wa ní a ní orílẹ̀-èdè ṣàní, tá a bá sọ pé a lórílẹ̀-èdè, béèyàn bá kúrò Nàìjíríà lọ sórílẹ̀-èdè míì, tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè, ó mọ̀ wò pé ṣé ìlú mi ṣe padà sí, àbí ṣé ìlú mi máa ṣe padà sí ṣá, torí pé bó o bá padà wá sílùú ẹ̀, inú fu àyàfu, inú ìbẹ̀rù bojo ló wà bó ń lọ ní títì, bó ń lọ lórí títì, pọ́tò àwọn ọ̀nà tí ò dá lásán, ìyẹn gán pààyàn kú. Bó o délé kò síná, kò sómi, kò sọ́nà, gbogbo ẹ̀ kàn fọ́jú pọ̀ fún Nàìjíríà. Ó mà ṣe o, ó mà ṣe o. Ṣé báyìí la máa bá lọ? Àwa tún pè fún òmìnira Yorùbá, pé kí Yorùbá ó dá wà, eléyìí wọ́n dá. Lílo agbára, ṣíṣipò agbára lò, ó ti wá gogò lọ́kàn adúláwọ̀, tó fi jẹ́ wípé bọ́n fi hàn sípò ọlọ́pàá, wọ́n fẹ́ lo ìbọn ọwọ́ wọn yẹn láti fi yan àwọn èèyàn jẹ. Bí wọ́n wà nípò sójà, wọ́n fẹ́ jẹ́wọ́ pé àwọn làwọn tó báyìí, làwọn wà báyìí. Bí wọ́n dipò òṣèlú mú, wọ́n á fẹ́ lo agbára ipò òṣèlú yẹn láti fi yan àwọn èèyàn yòókù jẹ tí wọ́n jọ jẹ́ adúláwọ̀. Ẹni ò rí pé ọmọ Yorùbá àbọmọ Ìgbò, èmi ó sọ wípé adúláwọ̀ gbogbo. Ṣùgbọ́n èyí tó ń ṣẹlẹ̀ láwùjọ ọmọ Yorùbá yìí náà ó tó gbọ́. Nígbà tí Àmọ̀tẹ́kùn tó gbé ẹnìkan tó fura sí gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ sófin, táwọn fura sí, jẹ́ ń lò bẹ́ẹ̀, ṣùgbọ́n táàrí ẹ̀ṣẹ̀ kankan tí ẹni ṣẹ̀ láti tọ́ka sí, àárí nǹkan kan tọ́ka sí, àwọn náà ò sì rí nǹkan kan tọ́ka sí pé ẹ̀ṣẹ̀ báyìí ló ṣẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tá a gbọ́, wọ́n láwọn ń fura sí pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Ẹ sì gbé lọ sí ọ́fíìsì yín kan, ẹ̀ ń fìyà jẹ ń bẹ̀, ńgbò tún yá ẹ faṣọ bò ó lójú, ẹ gbé láti ọ́fíìsì yín tí ń bẹ l'Ábẹ́òkúta, ó dì mẹ́kọ. Níbẹ̀ gan-an lẹ ti yìnbọn lù ú lẹ́sẹ̀. Ẹ gbé lọ sílé ìwòsàn kan, ẹni kan gé ẹsẹ̀ rẹ̀, ìyẹn lòun ò lè gé ẹsẹ̀, àfi kẹ́ mú police report wá láti bẹ̀. Ó padà s'Ábẹ́òkúta ní ilé ìwòsàn FMC nílùú Abẹ́òkúta. Ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà, ẹ̀ṣọ́ aláàbò yìí náà a dá sílẹ̀ fàlàáfíà Yorùbá ní Àmọ̀tẹ́kùn, tó sì jẹ́ pé ojoojúmọ́ ni mo máa ń yin Àmọ̀tẹ́kùn tí mo ń lù wọ́n lọ́gọ ẹnu fún iṣẹ́ takuntakun tó ń ṣe, pàápàá lórí bí wọ́n ṣe ń dáàbò bo ilẹ̀ wa lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ń wá láti ìlú bòmíì wá bí pẹ̀lú àwọn nǹkan ìjà ogun. Ṣé Àmọ̀tẹ́kùn ti Oǹdó ní ká sọ ni, àbí t'Ọ̀ṣun, àbí t'Ọ̀yọ́? Wọ́n máa ń gbìyànjú gan-an. Ti Ògùn náà a nígbàgbọ́ pé ń ṣe dáadáa, ṣùgbọ́n èyí tá a gbọ́ nípa Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ògùn ó báyẹn lọ́kàn jẹ́. Àwa gbéra pa a lọ sí ọ́fíìsì Àmọ̀tẹ́kùn láti bá ẹni tó jẹ́ commandant ọ̀gá wọn sọ̀rọ̀ ńbẹ̀. Ohun tí wọ́n sọ fún mi lọ́jọ́ yẹn ni pé àwọn ò sí ní mood láti bá wa sọ̀rọ̀, torí pé ẹnìkan ti múnú bí àwọn lásìkò yẹn, táwa náà sì rí wípé gbódò olóṣọ kékeré kan, èdè àìyedè ṣẹlẹ̀ láàárín ẹnìkan àti ọ̀gá yìí. Ohun tá ń bá bọ̀ rèé, ọ̀rọ̀ òmìnira Yorùbá nation, ṣé kò ní jẹ́ wípé yóò wá dàbí ìgbà tí a bá mú ọtí jíìnì tá a rọ́kúò, tá a wá da ọtí jíìnì
sínú ògo kóòkì. Ṣé àwọn òkú bá da ọtí jíìnì sínú ògo kóòkì, jíìnì náà lè sì ń bẹ nínú kóòkì, ìgò ló yàtọ̀. Ṣé ìṣe wa kò ní dàbí pé wọ́n kó ọmọ Nàìjíríà wá sí orílẹ̀-èdè Yorùbá? Ẹ sì mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ kì í ṣe Nàìjíríà fúnra ẹ̀ ni ò dáa. Nàìjíríà dáa. Ìṣẹ̀dá tí ń bẹ nínú Nàìjíríà ní ń ba Nàìjíríà jẹ́. Àwọn wo ni ìṣẹ̀dá tí ń bẹ nínú Nàìjíríà? Àwọn alákòóso tí ń darí Nàìjíríà. Àwọn wo ni ìṣẹ̀dá tí ń bẹ nínú Nàìjíríà? Àwọn kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣààbò nínú Nàìjíríà. Àwọn wo ni ń bẹ nínú Nàìjíríà tí ń yọ Nàìjíríà lẹ́nu? Àwọn kan lẹ́ka ètò ìdájọ́ tí wọn ò jẹ́ kí ìdájọ́ òdodo máa wáyé gan-an ló jẹ́ kí Nàìjíríà ó dà bó ṣe dà, kì í ṣe pé Nàìjíríà ò dáa. Àwọn wo ní ń bẹ nínú Nàìjíríà tí ó jẹ́ Nàìjíríà gbádùn? Àwọn tí àwọn tó ń ṣàkóso lé ń ṣàkóso lé lórí, táwọn náà jẹ́ kàràǹbà ní ẹni ibi tí pọnmọ́ re léèwẹ̀. Àbí ẹni tó wò sùnsùnsùn tó pọ̀ rẹ́ ẹ̀, ẹni tó wò sùnsùnsùn tó lọ digunjalè, ẹni tó wò sùnsùnsùn tó kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ tó sì fún lóyún, pásítọ̀ tó wò sùnsùnsùn tó kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tó sì gbé oyún sí ń kùn tí ń fipá bá lò pọ̀. Àwọn tí wọ́n ń lé olóko kúrò nínú oko wọn, àwọn Fúlàní, àwọn tí wọ́n wò sùnsùnsùn tí wọ́n dá convoy sẹ́nítọ̀ dúró tí wọ́n sì pa àwọn tí ń tẹ̀lé sẹ́nítọ̀. Wọn ò láwọn ò pa sẹ́nítọ̀ gan fún rẹ̀, orí ló kó yọ. Àwọn yẹn gan ni ń da Nàìjíríà láàmú. Báwo ni kí ni nǹkan tó yẹ kọ́mọ Yorùbá ó wá ṣe báyìí ṣáájú òmìnira láti dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan? Eléyìí tí bàbá Bọ́lá Ìgè gan ti sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tó kú, tí ò fi ní jẹ́ wípé ilé yẹn á wá dàbí ilé tá a kọ́ sílẹ̀, tá a wá mú ẹlẹ́dẹ̀ tá a fọ̀ tá a kó sínú ilé. Ṣé ẹ mọ̀ pé bàbá kó ẹlẹ́dẹ̀ sínú ilé tuntun yóò sọnù ilé yẹn dìbàjẹ́ padà ni? Àwa ara wa ló yẹ ká máa tún àyíká, agbègbè àti orúkọ àwùjọ wa mú gẹ́gẹ́ bí àwùjọ Yorùbá. Ṣùgbọ́n àwa ara wa tó yẹ ká máa tún ṣe náà ló tún bà á jẹ́. Yorùbá nation, kí ni kí a máa retí? Ìbéèrè pàtàkì. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ìkànnì Yorùbá Gidi TV lẹ̀ ń wò. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò ó. Ẹ máa share fídíò náà kó lè rìn jìnnà. Ṣókí lọ́bẹ̀ oge, ó dìgbà kan náà. Iṣẹ́ wa kúnlẹ̀ wá o. Ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá. Ibo wa làwa lọ, ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo.